ọwọ́ ọlọ́pàá tẹ baálé ilé tó ń pọn ọtí ayédèrú fáráàlú mu. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àgbègbè bòmádì níjọba ìbílẹ̀ bòmádì nípínlẹ̀ delta ní baálé ilé kan ọ̀gbẹ́ni shinemem adigwe tó ń pọn ọtí ayédèrú láàrin ìlú wà báyìí. ó ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án. ọjọ́ ẹtì fúráìdè ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2024 yìí ní ọwọ́ àwọn agbófinró tẹ̀ ẹ́ lásìkò tó ń pọn ọtí ayédèrú náà sínú ìgò tó jẹ́ ojúlówó tó sì ń tà á fáwọn aráàlú lówó ńlá. aláròye gbọ́ pé ó ti pẹ́ tí afurasí ọ̀daràn ọ̀hún ti ń ṣiṣẹ́ láabi náà. àwọn tí líle bíi Chelsea, McDowell àti Gordons ni ọkùnrin náà máa ń pọn tà. àwọn aráàlú kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ tó lòdì sófin tó ń ṣe yìí ni wọ́n lọ fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá agbègbè náà létí táwọn yẹn sì lọ́ọ́ fọwọ́ òfin mú un. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Edafe tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kẹrin ọdún yìí sọ pé lóòótọ́ ọ̀dọ̀ àwọn ni Adigwe wà báyìí ó ń ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn. àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti kìlọ̀ fáwọn aráàlú pàápàá jùlọ àwọn tó ń mu ọtí líle bíi Chelsea, McDowell àti Gordons àtàwọn tí míì bẹ́ẹ̀ pé kí wọ́n ṣọ́ra tí wọ́n bá fẹ́ mu ọtí ọ̀hún báyìí nítorí ayédèrú ọtí náà ti pọ̀ dáadáa níta. ọ̀gbẹ́ni Adigwe la ṣẹ̀ṣẹ̀ fọwọ́ òfin mú láìpẹ́ yìí. ó máa ń pọn ọtí ayédèrú láàrin ìlú. kẹ́míkà àti omi lásán ló máa ń dà papọ̀. a lọ ra ìgò òfìfo lọ́jà yóò sì rọ́ sínú rẹ̀ tí yóò sì máa tà fáwọn aráàlú lówó ńlá. àwọn ayédèrú ọtí wọ̀nyí kì í ṣe ohun tó dáa láti máa mu. àkóbá ńlá ló máa ń fà fún ìlera àwọn èèyàn. alūkkóró ní àwọn máa tó fojú afurasí ọ̀daràn yìí balẹ̀-ẹjọ́ láìpẹ́ kó lè fimú kàtà òfin fún ohun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.